ẹ kalẹ́ ó kí gbogbo àwọn ọmọ bíbí ìlú Ìlọrin, gbogbo àwọn ọmọ Kwara State pátápátá, ó kí wa káàkiri orí mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ó kí wa káàkiri orí mẹ́rẹ̀ẹ̀rin diaspora ìjàrá máa jẹ́ àwọn ìbá ti ṣe àwọn ọ̀nà ìgbìmọ̀ pàápàá jùlọ gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá káàkiri orí mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá, káàkiri orí mẹ́rẹ̀ẹ̀rin diaspora, ó kí wa káàkiri orí mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Gẹ́gẹ́ bí àdéhùn tí a ti fún wa wípé bí nǹkan bá ṣe ń lọ lórí ọ̀rọ̀ ìlú Kwara State, pàápàá jùlọ nípa ètò insecurity, ètò ààbò tó mẹ́hẹ̀, ẹ̀rí pàtàkì fún wa nílẹ̀ tí wọ́n lé ẹ̀kọ́ kan ní àmúfọ́ wa fún wa. ẹ̀yìn tá a nílẹ̀ lónìí fún wa ó ní àníyàn ìjọba àpapọ̀ lórí ètò security guard ìlú Kwara State. ọkàn wo ni ìjọba àpapọ̀ ni wọ́n kọ sí, lẹ́yìn ìmọ̀ràn wo ni ìjọba àpapọ̀ ní ẹ̀ ń gba ìjọba Kwara State látàrí wípé ètò tíjọba àpapọ̀ gbélé wọn lọ́wọ́ ó lè kẹsẹ̀ járí kan lè borí àwọn agbésùnmọ̀mí, kan lè borí àwọn bandits. a ó rí àṣírí fídíò yìí. ẹlẹ́ẹ̀kejì ni wípé lílọ sí ìlú Ìlọrin, àwọn ìlú kọ̀ọ̀kan ní ọ̀dọ̀ àwọn ọba kọ̀ọ̀kan nílùú Ìlọrin tí olóyè Sunday Adéyẹmọ Eke Ìgbòhùṣà tí wọ́n lọ látàrí wípé kí àwọn agbésùnmọ̀mí kí wọ́n parẹ́ ńbẹ̀, kí àwọn agbésùnmọ̀mí kí wọ́n rìn jìnnà sí gbogbo àdúgbò yẹn yálà fi àkójọba, kí àwọn tó wà nílùú tẹ́lẹ̀ tí àwọn agbésùnmọ̀mí ti pa tí wọ́n ti lé kúrò nílùú tìlú ti dáhóró tó jẹ́ wípé kò sẹ́ni nǹkan tí ń gbé bẹ̀ mọ́, pàápàá jùlọ tí kò sálàáfíà, kí àlàáfíà kó lè padà. kí ni ìjọba Kwara State lábẹ́ Abdulrahman Abdulrasaq kí ni wọ́n rí sí, kí ni wọ́n sọ sí? ẹ rí i pé bí àṣẹ́ńgbà lẹ́jẹ́lẹ̀ wípé wọ́n láwọn fẹ́ kí ìlú ẹkùn security network ọba ilẹ̀ sílùú lónìí má bí àwọn fún ìlú ẹkùn security work ní ìdíkẹ́ kò gbọdọ̀ wá mọ́, pé ìkìlọ̀ ńláńlá ni. lẹ́ńpàpá jùlọ wọn ní Emirates, àwọn ẹgbẹ́ Emirates tó ní Kwara State pé àwọn náà ti tún sọ fún olóyè tí Sunday Adéyẹmọ Eke Ìgbòhùṣà wípé kò gbọdọ̀ wá sí ìlú Ìlọrin mọ́, pàápàá jùlọ àwọn tó gba ìlú ẹkùn lálejò, àwọn ààfin tí wọ́n dé sí àwọn ọba bẹ̀ wípé wọn àfojú kékeré wo ojú gbogbo náà ní ìlú Ìlọrin náà fi kọjú sí àwọn yẹn. bọ̀kínní lọ gángan láti ká mú wá fún ẹgẹ́ bí àdéhùn tá a ṣe fún wa wípé ká lè máa rí tí bá ti ń lọ lẹ́yọ̀ kejì. lílọ ìlú Ìlọrin pàápàá jùlọ Ìfẹ́lódùn local government area tí bàbá lọ tí wọ́n dé àwọn ìlú méjì sí mẹ́ta, àrípa gbé jáde fún wa ńgbà yẹn. lẹ́yìn kí ló tẹ̀yìn rẹ̀ bọ́ gangan ni àfẹ́gbọ́ yìí. ẹ tẹ̀lé wa ká lọ kankan tó tẹ̀síwájú ẹ̀ tẹ́ máa ń kó wa yìí pé ẹ fẹ́ máa dáhùn fídíò wa lásìkò bí nǹkan bá ṣe ń lọ lẹ́yọ̀ kejì kí ẹ máa rí wa wò bí ìran. fídíò bá ti jáde kẹrin ẹ bá ti wà lórí live ó jẹ́ pé ẹ̀yin ọmọ jẹ́ ní àkọ́kọ́ láti rí ohun tó lọ lórí channel. fídíò táwọn ẹ̀jẹ̀ káwọn sàlẹ̀ kọ́wọ́ta lọ́wọ́ tó wà ní ìtàkùn subscribe SUBSYBE ẹ jẹ́ kára àfikà tẹ̀ lórí báyìí yóò padà yóò di subscribe yóò gbèsè yóò gba kó sẹ́bẹ̀ẹ́ ká fọwọ́ ti aago yẹn. aago yẹn padà yóò di aago mẹ́ta yóò wá tó wà láti kọ́wọ́ sáyẹ̀ tó kéka fọ́nà ìníkà tẹ̀ notification yìí tẹ̀ lórí nìyẹn. nígbà tí a bá ti gbé fídíò jáde tàbí ṣọ́ọ̀tì jáde pápá jùlọ bá wà lórí live ẹ̀yin ọmọ jẹ́ ní àkọ́kọ́ láti máa ronú tó lọ lórí channel. ẹ ṣe gan ó yá tẹ̀lé mi ká lọ wo bí nǹkan ṣe ń lọ. èròǹgbà ìjọba àpapọ̀ lórí security guard wípé kò sí àṣeyọrí táwọn lè ṣe tí state ọba fọwọ́ sí, kí ni ìmọ̀ràn tí wọ́n gba Kwara State ní àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì gangan ni wípé lílọ sí àwọn ìlú kọ̀ọ̀kan ní Kwara State tí ìlú ẹkùn lọ bàbá Chief Sunday Adéyẹmọ Eke Ìgbòhùṣà kí ni wọ́n kọ sí ẹ̀ ń pàápàá jùlọ àwọn tó jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin Emirates pẹ̀lú ìjọba Kwara State, ìjọba alábẹ́ Abdulrahman Abdulrasaq kí ni wọ́n kọ sí. ẹ jẹ́ ká tẹ̀lé mi débẹ̀, ká gbé mi débẹ̀, ẹ tẹ̀lé mi ká lọ.
ọ̀rọ̀ lágbọ́ yẹn o, ọ̀rọ̀ lágbọ́ látòkè nílẹ̀ yẹn. Ibo ni à ń bá ètò ààbò lọ nílẹ̀ Yorùbá? Ibo ni à ń bá ètò ààbò lọ ní Kwara State? Torí pé kò yé wa. Wọ́n ń gbé wa ń bẹ̀ yẹn, wọ́n ń pa wá, wọ́n ń tú ìlú. Gbọ́dọ̀ bí ẹni wípé igun wo gangan nínú ìjọba state gangan kọ sí kí wọ́n ti borí wọn. Ẹ̀rí pé wọ́n ti borí ogun bandit. Lẹ́yìn kí ni bàbá wa ti Sunday Adéníyì ọmọ Èkè Ìgbòho ṣá tí wọ́n bá lọ síbẹ̀ yẹn. Ẹ̀rí wípé láti gbógun ti àwọn agbésùnmọ̀mí ni, láti jẹ́ káwọn tó wà nílùú tẹ́lẹ̀ kí wọ́n lè padà, láti jẹ́ kí fọkànbalẹ̀ kó wà láàrin ìlú. Ẹ̀ ń pápá jùlọ àwọn tó ń dà wọ́n láàmú kí wọ́n lè gbógun ti àwọn agbésùnmọ̀mí, wọ́n fi ìlú lọ́rùn sílẹ̀, wọ́n jẹ́ kí àgbẹ̀ kan ráyè roko, àwọn oníṣòwò kan ráyè ṣòwò wọn. Pápá jùlọ àwọn tó ń gbé nílùú kí wọ́n padà sínú ìlú kọjá wípé wọ́n kúrò níbi à ń sùn yàrá mẹ́wàá, à ń sùn yàrá ẹyọ kan èèyàn mẹ́wàá, à ń sùn yàrá ẹyọ kan èèyàn ogún tí wọ́n ní káàkiri ní ìgboro ń ṣe látòrí pé ìkọ ìlú bẹ́ẹ̀ rúgbọ fún wọn ní àwọn tó kúrò nílùú. Ìyẹn ni bàbá ń jà fún wípé kí àwọn tí wọ́n lé kúrò nílùú wọn lè padà. Bọ́n bá ṣe ń wò ọ̀tọ̀ ní ojú tí àwọn ìlú Ìlọrin tí wọ́n fi ń wò ó, ọ̀tọ̀ lójú tí gómìnà fi ń wò ó. Ó wá dàbí ẹni wípé bí àlàáfíà, bí bàbá wa ti Sunday Adéníyì ọmọ Èkè Ìgbòho tàbí ti fẹ́ kálàáfíà ìjọba nílùú Kwara State, ẹ fẹ́ kí àlàáfíà kó jọba pátápátá káàkiri bẹ̀rẹ̀ ní Kwara State. Bẹ́ẹ̀ ni ìjọba ti bá wọn tẹ́wọ́ gbà lẹ́yìn kí ló wà lábẹ́ gangan. A túbọ̀ máa sì wádìí síwájú kí ni tó ṣẹlẹ̀ gangan, kí ni tí wọ́n gbọ́. Gẹ́gẹ́ bí n ta gbọ́ ni wípé wọ́n láwọn kan dìde wípé ìjọba Kwara State pé wọn ò sí tọ́tọ́, ò sí tọ́ pé agbára wọn kò ká agbésùnmọ̀mí, ìyẹn wà lè jẹ́ pé kí wọ́n bínú. Ìyẹn ò lè fà á gbọ́dọ̀ wá sọ wípé kí olóyè ti Sunday Adéníyì ọmọ Èkè Ìgbòho ṣàtúmọ̀ wá síbẹ̀ nítorí pé àlàáfíà ni bàbá ń bá bọ̀ wá, àlàáfíà ni wọ́n fẹ́ kọ́ jọba, èyí ti pé nǹkan mìíràn. Ẹ rí wípé àwọn ìlú gan ti ń kígbe tipẹ́tipẹ́ pé olóyè lágbà tó lóyè ti dé láti Germany, yẹn ti ń pariwo wípé olóyè ẹ gbà wá, Ìgbòho ṣàìdàkùn, ẹ wá gbà wá kalẹ̀, ìyà yìí pọ̀, ẹ wá gbà wá kalẹ̀ lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí, lọ́wọ́ àwọn apanipani, àwọn pàyànpàyàn yìí. Ẹ rí pé olóyè ti Sunday Adéníyì ọmọ Èkè Ìgbòho ṣàfẹ́sì nígbà yẹn wípé ìjọba ò tí ì fà wọ́n láṣẹ, ìjọba ò tí ì fà wọ́n sílẹ̀. Ẹ rí wípé wọ́n gbé ẹsẹ̀ lé owó bàbá, wọ́n gbẹ́sẹ̀ lé pásítọ̀tì, wọ́n sọ bàbá lórúkọ burúkú. Ẹ rí pé bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn gangan ni wọ́n ṣe ìgbìyànjú, àwọn ni wọ́n ràn bàbá wa ti Sunday Adéníyì ọmọ Èkè Ìgbòho ṣàlọ́wọ́ látàrí wípé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí ìjọba gbẹ́sẹ̀ lé ẹ gbẹ́sẹ̀ kúrò ń bẹ́ẹ̀. Ìdílọ́fà tí olóyè fi ń promise nígbà yẹn wípé tí wọ́n bá tú àwọn sílẹ̀, tí ìjọba bá fáwọn láàyè tí ẹ gbẹ́sẹ̀ kúrò lórí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn, ìrànlọ́tà ń bá lè ṣe àwọn yòókù síbẹ̀. Ẹ dẹ̀ rí pé bàbá Mádéhùn ṣẹ bí wọ́n ṣe tú bàbá sílẹ̀, kí kí bàbá fọ́ọ̀mù security network bá fọ́ọ̀mù ẹ̀, bá kó àwọn ọmọdé jọ, wọ́n kó àwọn jagunjagun jọ láti gba ilẹ̀ Yorùbá sílẹ̀, láti jà wá sílẹ̀, láti jẹ́ kí a rí mọ́mí, látàrí wípé kí àwọn bandits nígbà tí ń dà wá láàmú yìí wọ́n fi àgbègbè tiwa sílẹ̀, wọ́n padà síbi tí wọ́n ti ń bọ̀. Èyí tó bá rí ìkóhùn ní ká fi àgbègbè wa sílẹ̀ àti pé ọ̀jìyàn rẹ̀ ń sùn nìyẹn. Ẹ dẹ̀ rí pé nígbà tí àwọn ọba kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan, àwọn ọmọ Yorùbá káàkiri ilẹ̀ Kwara State ń kígbe bàbá, ẹ rí pé bàbá yọjú sí wọn, kí ló tẹ̀yìn ẹ̀bọ gangan, kí ló tẹ̀yìn rẹ̀ bọ̀. Á rí wípé ọ̀rọ̀ mélòó tó bẹ́yìn yọ, kí ló wá fà á tí ọ̀rọ̀ yẹn fi jáde tàbí láwọn ọ̀fẹ́ sí ìlú ẹ̀kọ́ security network nílùú Ìlọrin kọ́mọ̀ wá. A tún ṣèwádìí, a ó gbé wá fún wa, a ó ṣèwádìí látòkè délẹ̀. Níta bá tó ń gbọ́ lórí rẹ̀, á jẹ́ kẹ́ máa gbọ́, á jẹ́ kẹ́ máa mọ̀. Láfi sọ wípé ẹ̀yin bàbá wa ìmọ̀mọ́ wa tẹ́ subscribe tẹ́lẹ̀ kan náà ni, èyí olórí alárùbákẹ́ tẹ́ subscribe tẹ́lẹ̀ notification bell kan ni, ọ̀fẹ́ dẹ̀ ni jápọ̀ nínú àkáǹtì wa. Àwọn tá a ti wo fọ́nrán bọ̀ tipẹ́tipẹ́ tá a ti subscribe pẹ̀lú àwọn onílẹ̀ alábàákà tó ń gbé àkọ́kọ́ ní láti rí fídíò tá à ń ṣe. Ẹ jẹ́ ká wo ìsàlẹ̀ fídíò pápátá lọ́wọ́ tó wá rí ìjẹ́kọ̀ subscribe tẹ́sí UBS ọ̀dà bíi kára fi ká tẹ̀ lórí báyìí ọ̀pọ̀ yóò ti subscribe yóò ti sẹ́yìn yóò gbà mú sẹ́gbẹ̀ẹ́ jẹ́ ká fọwọ́ tẹ aago ní aago yóò padà yóò di mẹ́ta. Ẹ jẹ́ ká tẹ̀ tòkí ẹ̀ pátápátá notification nìyẹn ní kété bá ti wà lórí live àgbé fídíò jáde tàbí ṣọ́ọ̀tì jáde náà máa ń comment nínú màjẹ́ náà àkọ́kọ́ láti máa rò ohun tó ń lọ. Ó yá ẹ jẹ́ ká subscribe ká lè rí àwọn fídíò mi wò, pàápàá jùlọ ohun tó ń lọ nínú Kwara State. Ẹ tẹ̀ sórí channel yìí, a máa mú wá fún ilé yọ̀kejì, pàápàá jùlọ nínú Ọ̀yọ́ State. Ọ̀rọ̀ lórí Súrì Ìdúpéjú, ọ̀rọ̀ lórí Àmídì Ọ̀sílárí, ọ̀rọ̀ lórí Oríyọmí Hamzat, ọ̀rọ̀ lórí ẹnjìnà Ṣèyí Mákindé àti bẹ́ẹ̀ 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 bàbá ọlọ́pọ̀ ènìyàn. Gbogbo ohun tó ń lọ nílùú Ọ̀yọ́ State pátápátá nípa òṣèlú wọn a ó máa rí gbọ́. Ohun tó ń lọ nílùú Ògbómọ̀ṣọ́ a ó máa rí gbọ́, láàrin àwọn ọba ni, láàrin àwọn ìjòyè, pàápàá jùlọ láàrin àwọn àfáà, láàrin àwọn pásọ̀, láàrin àwọn oníṣẹ̀ṣe. Ọ̀rọ̀ lórí mufti ìlú Ìwó, ọ̀rọ̀ lórí bàbá wa Mùdírù Mọ́ríkàs, ọ̀rọ̀ lórí ìjọ rọ́bìtà àkọ́kọ́, rọ́bìtà ẹlẹ́ẹ̀kejì tó ń lọ. Bẹ́ẹ̀ ni àbíjẹ́ kókó yìí náà jẹ́ kí etí ní kó di sí. Ilé ayé wọn náà wò ní bàjẹ́ ọ̀ ìjẹ̀bi mu wa kò ní nira. Bí nǹkan bá ṣe ń lọ, a ó máa mú wá fún alẹ́ yọ̀kejì tí ń láti subscribe kẹ̀lẹ́ tẹ notification bell. Ẹ má gbàgbé ẹ bá wa tẹ love and like kẹ̀lẹ́ máa ráwọn fídíò míì tí bá ti ń bọ̀ wá ẹ ṣé gan, ó tún máa pàdé wa nígbà míì.